anytime tó bá wù ẹ́ ló lè bẹ̀rẹ̀ àdúrà yìí ó dá nínú àwẹ̀ yìí ó dẹ̀ dá lẹ́yìn àwẹ̀ àwọn orúkọ Ọlọ́run méjì kan wà tó yẹ pé tó bá pàdé tó bá pè papọ̀ dandan ni kó rí gbígbàdúrà lórí pé òun wá kọ́lọ̀ ń bless ẹ kọ́lọ̀ ń rọ̀jò àrísìkí fún ẹ ó fẹ́ tọrọ jẹ ó fẹ́ máa kọ́lé mọ́lẹ̀ ó fẹ́ máa ra lẹ̀ mọ́lẹ̀ confam ni o inú mọ́síjìdì lèmi wà yìí yá Latifu yá Wahab orúkọ méjì tó bá papọ̀ tó wá ń pè ní 4444 àbọ̀ ń pè ní bìlà adadi ó kàn ń pè ó count ẹ̀ àbí 4444 yá Latifu yá Wahab yá Latifu yá Wahab máa ṣe láfta ìṣáì tẹ́bá kí ìṣáì tán àbí kó máa ṣe ní wákàtí ọwọ́ ọ̀gbẹ̀yìn òru láti aago 3 òru sọ́wọ́ ọ̀sàlẹ̀ tí wà fi kásùbà wọ́n bu ọjọ́ fún o lè ṣe lọ́jọ́ 7 o lè ṣe lọ́jọ́ 9 o lè ṣe lọ́jọ́ 10 o lè ṣe ní 30 days o lè máa ṣe lọ bẹ́ẹ̀ àmọ́ wọ́n máa ṣe pẹ̀lú sàárà ni bí mo ṣe ń sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀yìn tó ń gbọ́ yìí fi ránṣẹ́ sáwọn èèyàn kí wọ́n jàǹfààní ẹ̀ òṣì pọ̀ Ọlọ́run lọ́bọ ọlọ́rọ̀ lọ́bọ aláàánú yá Latifu yá Wahab yá Latif yá Wahab yá Latif yá Wahab bí wàá ṣe ṣe nìyẹn síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán tó wù ẹ́ o lè ṣe sàárà ẹ àwọn sàárà ẹ o lè lọ máa ṣe o lè lọ róúnjẹ fúnyàn o lè fáwọn èèyàn lówó o lè ṣe kínní a kàn ń fi àkáǹtì ti less privilege titi wa sílẹ̀ kì í ṣe dandan ní kó fowó sí àmọ́ a kàn ń fi sílẹ̀ ni so account number ní fáwọn ọmọ aláìní síwájú kó tó ṣe àdúrà yìí àbí tó bá ṣe àdúrà yìí tán 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹni tẹ́ ń fi ajá àti umura tẹ́ fi ń ṣe sàárà fáwọn èèyàn ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi Islamic Organization small but mighty àdúrà ló ń gba Agbara kọ́ má fi yá Latifu yá Wahab má fi ṣeré má ṣe òǹkà ẹ̀ ní bìlà adadi kò ló ń kà má kàn má ṣe lọ ó dẹ̀ tún lè má ṣe ní 4444 ní ọwọ́ gbẹ̀yìn wákàtí òru látago 3 sí ọwọ́ ìdájí àbí tó bá kí ìṣá ìtàn confam ni àdúrà tó tẹ̀sùn wọn ni dẹ̀ máa make sure pé ó ń ṣe sàárà ẹ̀ tó bá ti jókòó níwọ nìkan bóyá ní mọ́sálásí àbáyé kan tó ní tìtìbí tó ti ń gbàdúrà dàníyàn ṣe àwọn mùkọ́ dímọ̀ alhamdulilayi lẹ́lẹ́lẹ́lẹ́ astagfirullah salatu alana bíi ṣe wá dàníyàn kan tó bá fẹ́ kó wá dúró ti àdúrà yìí orúkọ ọlọ́run yìí ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ pé ẹ pè mí walillahi al-asma'u al-husna èmi ni mo ní orúkọ tó dáa jù fàdíhù bíà ọlọ́run yẹn fi pè mí máa dá yín lóhùn wasaru lezina yuli iduna fi asma'i ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó fi orúkọ àlìjọ̀nú kún orúkọ àwa ọlọ́run ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó fi orúkọ àjẹ́ kún orúkọ àwa ẹni ọlọ́run ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó fi orúkọ kórúkọ kún orúkọ àwa ẹni ọlọ́run torí tó bá pé kò ní jẹ́ òyà ya wèrè ni wasaru lezina yuli iduna fi asma'i má fi nǹkan kórúkọ àpè wá pure á dáhùn